ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Monday Paul. Monday Paul. Ọmọ olúbo ní Ebonyi State. Ebonyi State. A ti tó bí ọdún mélòó lẹ sì wà nípìnlẹ̀ Ògùn? Ogun State lọ bí mi sí, àmọ́ a kúrò l'Ogun State ní 2012. A padà sí Ebonyi State. Ní 2012 yẹn àbí? Bẹ́ẹ̀ni. Láti ìgbà yẹn lẹ ti wá lọ sí Ebonyi State àbí? Bẹ́ẹ̀ni. Ìgbà lẹ wá padà wá sí Ogun State? Ní January 15 mo padà wá sí Ogun State. Lọ́dún yìí. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo ni ẹ ṣe délé ìwé ẹran? Kí ló dà yín pọ̀ mọ́ àwọn tí wọ́n ń jiyàn tí lè jẹ gbogbo? Ọ̀rẹ́ mi kan tí mo bá ní, ọ̀rẹ́ mi tá jọ wá láti ìlú kan náà ni mo ṣàlàyé situation mi fún ní village. Ó wá ní pé ọkọ àǹtí òun ṣe iṣẹ́ oko kòkó, ń pé kí n tẹ̀lé òun pọ́n máa ń sanwó lọ́dọọdún. So aṣáájọ sọ iye tó máa sọ fún mi lọ́dún. Wọ́n náà máa fún mi 250,000 lọ́dún. Mo dẹ̀ gbà. Ìgbà tí a dé, èmi àti ọkọ àǹtí àjọ sọ̀rọ̀. Ìgbà tá a sọ̀rọ̀ tán, price bọ́ sí. Èmi àti àjọ travel wá sí Ìjẹ̀bú-Igbó ní 15th of January. Mo dẹ̀ bá wọn bẹ̀rẹ̀ iṣẹ́ oko. So ọ̀rẹ́ ọ̀gá mi yẹn ló wá mú fóònù wá bá mi pé kí n bá òun delete nǹkan lórí fóònù yẹn. Ọ̀gá mi dẹ̀ wá ńgbà tó mú fóònù yẹn wá, àti ọ̀rẹ́ mi yẹn náà tó mú mi wá sí Ìjẹ̀bú-Igbó dẹ̀ wá. Ìyàwó ọ̀gá mi náà dẹ̀ wá ńbẹ̀. Mo dẹ̀ bá delete nǹkan tán lórí fóònù yẹn ni mo wá ní kí ọ̀rẹ́ mi yẹn kó tan hotspot fún mi kí n fi wọ orí Facebook. Ìgbà tí mo wá wọ orí Facebook, mo wá rí pé Facebook obìnrin ni. Mo dẹ̀ change password Facebook yẹn, àmọ́ mi ò ṣe nǹkankan sí. Mi ò touch anything, mo kàn change password ẹ̀ tí mo dẹ̀ dá fóònù padà fún ẹni tó ní fóònù. Ìgbà tẹ́ change password yẹn, kí ni motive tẹ́ fi change password yẹn? Mo kàn change ẹ̀ nítorí mo mọ bó ṣe mo ń ṣiṣẹ́ Yahoo tẹ́lẹ̀. Mo kàn change password yẹn nítorí tí n bá rí ẹni tó fẹ́, tó lọ́ máa ń ta account, tó bá rí ẹni tó fẹ́ rà kí mo lè tà á fún un. Àmọ́ mi ṣe anything sórí ẹ̀, mo kàn keep ẹ̀. Ìgbà tí ó wá track ọ̀rẹ́ mi yẹn tó tan hotspot, ó wá mú ọ̀rẹ́ mi yẹn pé fóònù tó tan hotspot fún dà. Ó wá ní èmi ni mo mú wá. Ìgbà tó wá mú èmi, mo ní èmi kọ́ ni mo ní fóònù. Ń pé ẹni tó ní fóònù ni Mr. Chibeze. Ó dẹ̀ mú Mr. Chibeze. Ẹni iṣẹ́ Yahoo ẹ máa ń ṣe? Tẹ́lẹ̀ ni, àmọ́ ìgbà tí FCC mú mi, mo stop ẹ̀. Ọdún wo ni FCC mú yín? 2022. Iṣẹ́ òwò kan lẹ́yìn kọ́? Labour ni mo máa ń ṣe tẹ́lẹ̀. Nìkan? Ẹ níṣẹ́ owó kankan tẹ́ ẹ kọ́? Ẹ sọ lẹ́ẹ̀kan wípé ẹ change password Facebook yẹn. Bẹ́ẹ̀ni. Ìdí òbí pé fẹ́ ta àkáǹtì yẹn. Bẹ́ẹ̀ni. Àkáǹtì yẹn bí èlé ló lẹ máa ń tà, àwọn wo lẹ máa ń tà fún? Iṣẹ́ wo náà máa fi ń ṣe? Àwọn tó máa ń ṣiṣẹ́ Yahoo náà ni wọ́n máa delete gbogbo picture orí ẹ̀. Wọ́n dẹ̀ máa fi picture àwọn òyìnbó sí tó máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. A máa ń tà ní 10,000. Ṣé kí ló dé ẹni ò kí ń lè rate mi ló ṣe jẹ́ ti tẹ́lẹ̀ lọ máa ń tà? Ẹ ṣàlàyé fún mi kí ló wà ń jẹ gangan? Tó bá lo àkáǹtì tuntun, wọ́n máa block ẹ̀. Tó bá lo àkáǹtì tó ti pẹ́, tó bá delete gbogbo picture yẹn tó fi picture tó fẹ́ máa lò sí, wọ́n ní tètè block ẹ̀. Mélòó orú ẹ̀ lẹ́yìn títà? Mo ń ṣiṣẹ́ yẹn tẹ́lẹ̀, àmọ́ mi ò tí ì tà kankan. Eléyìí tí tó mú fóònù ẹ̀ wá bá mi ni mo kàn ní kí n keep ẹ̀. Tó bá ní ẹni àwọn ọ̀rẹ́ mi tá jọ ń ṣe tẹ́lẹ̀, tó bá ní wọ́n need ẹ̀, torí mi ní Android phone mọ́. So ní ìsinyìí torí wípé ẹ change password yẹn, ẹni tí ó lo tẹ́ ló Wi-Fi yẹn, Wi-Fi yẹn nìyẹn ni àwọn rí pé ẹ ti fi login sínú àkáǹtì Facebook ẹni yẹn àbí? Bẹ́ẹ̀ni. Ló fà tí wọ́n fi ní bọ́tẹ̀ yín mọ̀ wípé àwọn pípọ̀ yẹn ń ṣiṣẹ́ ìjínigbé tẹ́lẹ̀ àbí? Mi ò mọ̀, ọdún yìí ni mo mọ̀ wọn. Ọ̀rẹ́ mi yẹn nìkan ni mo mọ̀. Iṣẹ́ wo lẹ mọ̀ tọ́lẹ̀ yín yẹn ń ṣe? Òun náà ní oko kòkó ńbẹ̀. Olóko kòkó? Ńbẹ̀. Oṣù kélòó wù lè tẹ́tí bá wọn ṣiṣẹ́ oko kòkó yẹn? Mo ti ṣe dé oṣù 5. Oṣù 5. Ṣé ti wá gbowó ńbẹ̀? December lọ ni wọ́n máa sanwó fún mi. Mo dẹ̀ ti jọ ọjà bí oṣù 3 pé mo fẹ́ lọ pé mi ò ṣe mọ́. Torí mo ní mi ò ṣiṣẹ́ oko rí. Mo dẹ̀ ní mo fẹ́ padà sí ìlú wa, ó dẹ̀ ní kí n jọ kí n bá wọn ṣe dé December kó fún mi lówó mi. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Monday Paul. Ṣé àwọn ẹbí tí wọ́n mọ̀ pé wà ní? Àwọn ẹbí mi ò tí màmá ń gbà tí ìyá mi gbọ́, òun ni ló fi jẹ́ kó ṣọ́ọ̀kì yẹn ló jẹ́ kó kú lóṣù tó kọjá. Lóṣù tó kọjá? Oṣù tó kọjá kó oṣù keje tó kọjá ẹ̀? Mo ṣe gbọ́ ní. Ṣé wá gbọ́ pé ìyá yín kú? Nínú àwọn kan tó àjọ wà nínú iṣẹ́ tó ń lọlé ni mo fún nọ́mbà ìyá mi pé kó bá mi pè é.
ìgbà tẹ́ni yẹn máa pe nọ́mbà yẹn tó máa padà ó ní pé ẹlòmíì ló gbé ń gbọ́ ní ó kú ní oṣù tó kọjá bí ìjẹta lẹ́nu yẹn sọ fún mi. kí ló wá fẹ́ kí ìjọba ṣe fún yín báyìí. Mi ò mọ̀ pé wọ́n ṣiṣẹ́ gbọ́n àwọn yẹn ń ṣiṣẹ́ ajínigbé tẹ́lẹ̀ káyé mo mọ̀ ni mi ò ní gbé pẹ̀lú wọn èmi nítorí ìyá mi yẹn náà ni mo ṣe wá bá wọn ṣiṣẹ́ oko kó lè sanwó fún mi nǹkan tẹ́mi fẹ́ kí ìjọba ṣe fún mi náà ni kó ṣàánú mi nítorí òkú ìyá mi yẹn kó lè wo ti ìyá yẹn kó ṣàánú fún mi. ọmọ ọdún mélòó ni yín báyìí. 24 years.